òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jà ẹ̀ lọ òun tún ẹfẹ̀ lọ́gbọ̀n. pé wọ́n ti wá rán gbogbo èèyàn sí màmá Ẹsábọ̀dù kọ́ báwọn bẹ màmá Ẹsábọ̀dù kí màmá fi bàbá wa Aláàfin Ọ̀yọ́ lẹ̀. màmá Aláàfin Ọ̀yọ́ kí ló pé Ẹsábọ̀dù wá fi bàbá wa lẹ̀ wọ́n ṣàn bá àbá afá lọ ni. nígbà tó wọ́n ti wá try tó ti wá try títí tọ́ọ̀rì. èèyàn kan wá sọ fún bàbá Aláàfin Ọ̀yọ́ àti bàbá Kégbàgbòrò pé Saheed Shittu pẹ̀lú màmá Ẹsábọ̀dù màmá yẹn láìkì Saheed Shittu gan o kò dé fi ọ̀rọ̀ ọmọ yẹn ṣeré ẹ̀ràn Saheed Shittu sí màmá yẹn tí Saheed Shittu bá pè màmá yẹn máa lísìn sí màmá yẹn máa ń gbọ́rọ̀ sí lẹ́nu kó pè màmá yẹn wọ́n ṣe pé ohun tó bí wọn bàbá Kégbàgbòrò wá pè mí pé kí n bá wọn pé bàbá Aláàfin Ọ̀yọ́ nídìí kọ́ báyìí wọ́n ní ẹ jẹ́ kí n bèèrè bàbá Aláàfin Ọ̀yọ́ kí ni bàbá ṣe fún yẹn Ẹsábọ̀dù bàbá wa ní àwọn òṣè kọ́kàn bó ṣe ń lélẹ́yìí bó ṣe ń lélẹ́yìí mọ́ ní òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ màmá ò burú tó bẹ́ẹ̀ màmá ò lè rí nǹkan tí màmá gbọ́ nǹkan kan náà fi ń sọ̀rọ̀ sí bàbá òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ má wọrí bàbá yìí bá màmá sọ̀rọ̀ mo wá pé màmá a tó bí i 30 to 40 minutes tèmi àti màmá fi sọ̀rọ̀ aṣáájọ ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Aláàfin náà lórí ọ̀rọ̀ bàbá Aláàfin mo ṣàbẹ̀ màmá àmọ́ bínú pa àwọn ògbà màmá wá torí tèmi torí mo bẹ̀ wọn. kí wọ́n tẹ̀ ní Aláàfin ṣe fáwọn gbà yẹn. mi ò rántí wọ́n sọ ọ̀rọ̀ yẹn pé akọ́bá báyìí làwọn gbọ́ kíníkan mo ṣàbẹ̀ wọn àwọn ẹ̀rà torí títí ẹ̀ ó ti tán. so wọ́n fi Aláàfin ṣe ṣóò gbà yẹn ni kò kébí abébí personal thing ló wà láàrin àwọn méjì. ọ̀rọ̀ ìkọ̀kọ̀ wà láàrin wọn tó ń bá bàbá fà mo ṣàbẹ̀ màmá pé wọ́n jọ àwọn lókè àwọn ti gbọ́ àwọn ti fi abalẹ̀ kí ni yẹn ni mo wọ́n sọ bàbá Aláàfin Ọ̀yọ́ pé màmá ti fi ilẹ̀ ọ̀hún jọ́dọ̀ yẹn wọ́n ó ṣùọ́ mo ní wàhálà mo trọ́ọ̀sì wọn ní débẹ̀ wọn ní fi ilẹ̀ pé mo trọ́ọ̀sì wọn pé mo ti bẹ̀ wọn bọ́dẹ̀ ìsọ mi pé Saheed ó ti tán wàhálà yà á ò lè gba pọ̀sẹ̀ lọ́wọ́ mi tó tọ́ lẹ̀ torí dáadáa ti máa gbogbo mi wáyé ń bá àwọn ẹ̀ sọ̀rọ̀ tí àwọn ẹ̀rọ bá rí pé mo ń ṣe kọ́ bá bá Saheed ó nídìí gbogbo eléyìí mo wá. ẹ̀yin náà máa ń gbọ́dọ̀ sí wọn lẹ́nu. ọba rí pé mo ń já pé mo ń pariwo jù kí wọ́n ní fáwọn ilé tó ń pariwo lé lórí ilẹ̀ fún wọn lẹ̀ gbogbo ẹbọ ní kò gbú ẹgbẹ́ fún wọn lẹ̀. ẹ sì jáwọ́. àmì náà máa ń wò pé àmì ẹni irọ́ ìdí tí mo fi ń bẹ́lẹ̀ ìjà lélẹ́yìí ìdí lélẹ́yìí. bàbá à ń tẹ̀ ń bọ̀ láàrin àmàṣọ díẹ̀ ń para àjọṣepọ̀ yìí méjì yẹn ẹ ká káfí lè ká. mo ń bọ ibẹ̀ náà mo ṣáà máa ń gbọ́rọ̀ sí àmàlẹ́ nígbà mi tó bá rí pé mo ti ń kó lórí ọ̀rọ̀ Islam mo ti lọ bú àwọn ẹlòmíràn fáwọn ẹni tó ń bú ẹyẹ lẹ́jàre ọ̀rọ̀ àwọn àfáà tó ń sọ dáwà yẹn gan ní kó tẹ́ bá ti jókòó ti nǹkan ẹ̀fẹ́jọ́ ń bára yẹn àwọn ilé kan distraction lásán àwọn ilé fún wọn lẹ́jàre ó tọ́ màmá ṣàfi bàbá Aláàfin Ọ̀yọ́ lẹ̀ bàbá Aláàfin Ọ̀yọ́ ẹni táwọn ti rán gbogbo ayé sí tí ó gbọ́ ẹ bá mi pé ọmọ yẹn wá kó wá kí mi bàbá wọ́n sọ bàbá Aláàfin Ọ̀yọ́ bàbá èmi ò wá sí pálásì yìí o tó kó ti bá wá bẹ̀ ẹ máa ní kí n dọ̀bálẹ̀ èmi ò lè dọ̀bálẹ̀ o mi ò wà bàbá Aláàfin Ọ̀yọ́ ṣáà ti pé àwọn fẹ́ kí n wá sẹ̀mọ́ ní mi ò wà torí pé mi ò lè ṣe kí ni o dọ̀bálẹ̀ mi ì lè dọ̀bálẹ̀ ó takò sílámù mi ò dọ̀bálẹ̀. gbàtẹ́ wá débẹ̀ ṣe dọ̀bálẹ̀ àbẹ̀ dọ̀bálẹ̀. àwọn débẹ̀ mo ń bọ̀ mo ń jẹ wọ́n sàrẹ́ gbẹ̀gbẹ́ lọ́wọ́ ni mo fẹ́ tọ́ ọ̀bọ̀ gangan nìyẹn mo wá ní mi ò lè dọ̀bálẹ̀ bàbá Aláàfin Ọ̀yọ́ wá fún ọmọ náà fẹ́ fún ṣe Sunday Igboho ní oyè jigbijígbé ogun of Yorùbá land ṣe Sunday Igboho wà láyé wọ́n lè jẹ́rìí sí wọ́n náà fẹ́ fún ṣe Sunday Igboho ní jigbijígbé ogun wọ́n wá rán bàbá kí ó gba góòlù kí bàbá kí ó gba góòlù báwọn sọ fún ṣe Sunday Igboho pé kí ṣe Sunday Igboho wà pé bàbá kí ó gba góòlù wá sọ fún mi pé ṣé olóyè máa gba oyè yìí lọ́wọ́ bàbá Aláàfin Ọ̀yọ́ o oyè jigbijígbé ogun yìí o wọ́n ní èwo ló jigbijígbé tẹ́jọ́ ń jigbijígbé láìsí yìí tẹ́jọ́ kí ni ti ṣe sọ nítorí rán mi ni pé ìwọ ṣàbá mi jíṣẹ́ fún mo bá pé gbogbo aláyé níbo lẹ́wà àwọn wálé òkè mọ̀ ń bọ̀ àbáyé mo bá lọ bá wọn pé bàbá Aláàfin Ọ̀yọ́ náà fẹ́ fún jigbijígbé ogun wọ́n ní àfa ó gbádùn ni èwo ló jẹ́ jigbijígbé kọ́ jẹ́ pé jigbijígbé wo ni mi ò jẹ́ jigbijígbé kọ̀ọ̀kan fún mílẹ̀ jàre wọ́n bá dúró yẹ tó ti wà nílẹ̀ wá sọ mi pé wà lọ jẹ́ jìgbìjìgbì ṣe èmi mo sọ bẹ́ẹ̀ ṣé bàbá tó gba fóònù náà náà pé ìwé ẹ̀gbẹ́ fóònù náà ní báwọn sọ̀kọ́ fún yín
èmi àṣà ń fi ọ̀rọ̀ yẹn ṣàwàdà láàrin àwọn ẹgbẹ́ bàbá olóyè yìí méjì bí ogun à ń fi wọ́n ṣe ẹ̀yẹ ṣáà pé ipò láwọn tí wọn à ń fi ṣe Sunday Igboho ṣe ṣífù wá sọ mi pé àwọn fẹ́ lọ bẹ̀rẹ̀ pé kí n fà wọ́n lẹ́jà rẹ̀ bàbá kí ó gba góòlù mo wá ṣáà ìbáṣẹ̀ bàbá kí ó gba góòlù àkọ́wọ́ bá wọn sọ bàbá kí ó gba góòlù náà wá sọ fún wọn pé Aláàfin Ọ̀yọ́ ní kẹ́ yọjú o wọ́n ṣáà bẹ̀ wọ́n pé wọ́n wá ṣífù wá ní àfà àjọ máa lọ ni mo ní mi lọ́wọ́ bàbá kí ó gba góòlù náà kí n lọ opportunity pé wọ́n ti invite ní ẹ̀tẹ́lẹ̀ pé mo sá kí n yọjú ṣífù ṣáà disturb mi títí ṣe Sunday Igboho ni o wọ́n wá disturb mi pé kí n jọ kájọ lọ wọn lókè máa wá àwa jọ plan pé ìjọba ìlànà lọ àwa lọ ọbẹ̀ wọ́n ti bàbá láfẹ́ yọ wọ́n sọ pé torí pé mi ò ní dọ̀bálẹ̀ à ní gbáwájú ilé wọlé ẹ̀ǹkùlé la máa gbà wọlé gbàtà wá débẹ̀ àwa wà lẹ́kùlé wọ́n ní bàbá wa láàfin Ọ̀yọ́ wà ní pẹ̀bí awo ọlọ́wà ní pẹ̀bí awo wọ́n gba ìpẹ̀bí awo báwo ṣé ìmọ̀ àwọn olóòpẹ̀bí awo ìdílé ọ̀pẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ebi ọkọ̀ pẹ̀bí awo ẹ̀fẹ̀ mílẹ̀ ọkọ̀ tó kò sí mọ́tò ní pẹ̀bí ọlọ́ Sunday Igboho ní sọ́dọ̀ mo ní mi ò lọ bàbá kí ó gba góòlù àti Sunday Igboho ọwọ́ àlọ́ bá bàbá Aláàfin Ọ̀yọ́ ibi tó wà gbà tó wà bẹ́ẹ̀ ó pẹ́ o atóbíà bí 40 minutes ọ̀sẹ̀ àtúrọ̀ yẹn wà mo ní irọ́ mi ò wọ ibẹ̀ ẹ̀fẹ̀ mílẹ̀ bí mo ṣe wà jẹ́jẹ́ mi nígbà tí bàbá Aláàfin Ọ̀yọ́ wà ọmọ yẹn wọ́n ní kò wà kò fẹ́ yọjú ẹ jẹ́ kí n wá kí níta bàbá Aláàfin Ọ̀yọ́ wá bọ́ta wá bá mi lẹ́ńkùlé tí gbogbo èrò wà ń bẹ̀ náà wá kí mi lẹ́ńkùlé ń bẹ̀ ibẹ̀ mo ti wá kí wọn láti mo kí wọn tán ọ̀dẹ̀ pa mi ò dẹ̀ dọ̀bálẹ̀ torí ìbéèrè tẹ́ ń béèrè lọ́wọ́ mi nìyẹn pé ṣé mo dọ̀bálẹ̀ mi ò dọ̀bálẹ̀ mo sára mo sí bàbá wa Aláàfin Ọ̀yọ́ báyìí ọ̀dẹ̀ àwọn náà wọ́n sì mo dẹ̀ ọwọ́ méjì tí wọ́n mú mo dẹ̀ kí wọn dáadáa ẹ̀rọ sà lọ́wọ́ jẹ́ pé fún wa ìṣàdúrà fún wọn àwọn náà dẹ̀ ṣàdúrà fún mi ó tọ́. torí bọ̀ táwa lórí íńtánẹ́ẹ̀tì àrí yín àrí olóyè Sunday Igboho Mọ́gàsọ́lá a sì rí Aláàfin Igboho wà tí wọ́n fi ń fa wàhálà yẹn ọlọ́gbàgbára ń bẹ̀ ni ọlọ́ sí bẹ̀rẹ̀ kan ni ọlọ́ fún ní kinní kan ń bẹ̀ ni pé ibi tó wà yẹn ilé ibi kan ni èkíní kan ọ̀rọ̀ pọ̀ bá. agbára wo ló ní bẹ̀ tí bẹ́ẹ̀ bá tó tún rìpíìtì ni mo ń ṣe tàùkìdì ẹ̀ ṣé tàùkìdì ni àbá mo fi rinlẹ̀ agbára wo ló ní bẹ̀ tí bẹ́ẹ̀ lọ gbà tó tágbára Ọlọ́run ṣé agbára ogun wèrè tó máa tapo sí rubbish ìdọ̀tí ni máa fẹ́ lọ gbàgbára bẹ̀ ṣé agbára wèrè àwọn ogun wèrè tó àwọn wèrè tó ń tapo sí yẹn ní fẹ́ lọ gbà agbára lọ́wọ́ èṣù agbára wo lè ṣu ni. owó ilé ìyàwó gbogbo agbára èṣù agbára kíníkan yìí ṣé kò sì fẹ́ fà yín láṣọ yarí pàápàá gbà táwọn ògbóni jáde tó dí àyín. àwọn eré fíìmù làwọn yẹ wọ́n ti wo fíìmù gbogbo ọmọ kúròdò ó ti dà wọ́n láwọn orí wọ́n ti dàrú wọ́n ti wo àwọn fíìmù yẹn wọ́n ti wo Ògúndé fíìmù Ògúndé wáá bàtà wàjẹ́ wa ń bọ̀ àwọn àjẹ́ wa yọ yíyí àbá kí ni kò fíìmù ajílẹ̀ yẹ àbá kábà bẹ́ẹ̀ àbá kí ló ṣe bí ọ̀fọ́ àwọn ọlọ́dọ̀ ká ilé lọ́wọ́ ni. bàbá bá ìpadà irọ́ ni òkùnkùn lọ́dọ̀ ká ilé wọn lọ́wọ́ tòótọ́ ni Ànábì Muhammad sọ sallallahu alaihi wasallam Ànábì wa Muhammad sọ pé ó ní àlẹ́ àìnà àkù wàláwùkánà ṣe ìkùn sábàkọ̀ lè kọ́dàrọ̀ là sábàkọ̀ tó lẹ̀ àìn Ànábì ní tòótọ́ lólójú bú ń bẹ tòótọ́ lásàsí ń bẹ tòótọ́ lólóògùn ń bẹ tòótọ́ lépè ń bẹ tòótọ́ láfọ̀nà ń bẹ tòótọ́ lólúgbòhùn ń bẹ ó ní kọ̀ fáàmù ó wà ó ní wàláwọ́ káàdọ̀ ṣe é kó sábà kọlì kọ́dárọ̀ ó ní tó bá jẹ́ pé nǹkan kan lè gba kádàrà mọ́ lọ́hùn lọ́wọ́ tó bá jẹ́ pé nǹkan kan lè speed kọjá kádàrà làsábà kọtulẹ̀ ayin àwọn olójú burúkú àwọn olóògùn àwọn àjẹ́ yẹn láàbá ṣe pé wọ́n ní agbára tó bá jẹ́ pé nǹkan kan lè speed kọjá ntọ́lọ̀ fẹ́ ṣe tó bá yẹ kọ́lọ̀ ló máa dà fún mi lágbo bẹ́ẹ̀ wá rọ táwọn yẹn bá wọ́n fẹ́ dìlé ẹ̀ àbọ̀ fẹ́ jẹ́ kó yá tó bá pàwọn kọ̀ọ̀kan ní irú agbára bẹ́ẹ̀ àwọn àjẹ́yà àbáwọn olóògùn ilẹ̀ àbáná ni gbogbo tó ń ṣe yẹn nínú kádàrá Ọlọ́run ló wà wọn ò lè kọjá tọ́lọ́run fẹ́ ṣe tọ́lọ́run ò bá ló máa da fẹ́yàn wọn ò lè ṣe tọ́lọ́run ò bá bá tèèyàn jẹ́ tọ́lọ́run bèèrè lọ́wọ́ àlọ́dún wa mọ́mọ́ sallallahu alaihi wasallam pé wà lọ́bì ṣáwọn kan lè sàṣì wà ṣọ́ lè dì wà ṣọ́ lè ṣàṣàṣì wọn lè ràn wá ṣé wọ́n lè bá tiwa jẹ́ alóbi ló mọ̀ mọ̀ ọlọ́run bá sọ àkàlẹ̀ pé kúl láyùn sí ìbànú sọ́kọ́ bá burúkọ kan nígbà wọn ìlànà kàtàbà láwùlànà àti tó wọn ọlọ́run bá ti kọ́ wà mọ̀lánà wàhálà láì fàlíyàtà wà ká lílì mọ̀mìnì pé
àwọn onígbàgbọ́ òdodo wọn lọ́nà máa gba sọ fún ọ pé ìkọ̀kọ̀ níṣẹ̀lẹ̀ fún àbí tó rọ wọn lọ́ọ̀ máa lè ṣe ìkọ̀kọ̀ lè wọ́n lè ṣe so ọlọ́run tó ń sọ̀rọ̀ pé wala takhshawhum má bẹ̀rù wọn o wakhshawni òun ọlọ́run ní kò bẹ̀rù in kuntum mu'minin tó bá jẹ́ onígbàgbọ́ òdodo ó gbọ́dọ̀ bẹ̀rù kan mí ṣé màá bẹ̀rù pé wèrè kan wà níjẹ̀bọ̀dé agẹ́mọ̀jẹ̀bọ̀dé ọdún kan nígbà táwa yìí mú gbó ṣẹ́gbọ́ táti mú gbóyó àwa lọ sí jẹ̀bọ̀dé ní táwọn ọdún lẹ́yà abáríkíní agẹmọ níbi sódògbólú ni ibi abáríkíní agẹmọ tó ń ṣe níbi oríta báyìí kíní òòṣà agẹmọ fún wọn tó agẹmọ jọ ẹ o kíní òòṣà ẹ wà níbi oríta báyìí tó wọ kíní agẹmọ sáré ẹ mọ ẹyin bọ́ ẹsẹ̀ ẹwọ́ ẹjẹ́ kájà pẹtrol sí kíní wèrè yìí lára náà wàláì tí n bá sọ bẹ́ẹ̀ kọ́ lọ jẹ̀bi yà ẹjẹ́ kájà pẹtrol sí ká sún tí ò bá ti pé torí police station tó wà lọ́ọ̀kan tá à ń wò lọ́ọ̀kan mo sún tán. níjọ́ náà. bí láìlẹ̀ sí àwọn ẹgbẹ́ ayé gbogbo àti ìgbọ́lọ́gbọ́ tó bẹ̀ náà bọ́dá ayé ṣe fàájì pa ẹjẹ́ àdá pẹtrol sí rọ́bìṣì lára kájẹ sún jáde kò sí ọkọ bẹ́ẹ̀ ẹjẹ́ àsún tó ní ọ̀pọ̀ irọ́ ni kò sí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ irọ́ ni. So ogun wà kò ṣe pọ́pọ́ sí but lórí àwọn ẹni tí wọ́n nígbàgbọ́ ń bẹ̀ tó gbára lé ló máa ṣe lára ṣé bẹ́ẹ̀ tẹ̀bí lọ́mìnà ni mo jẹ́ àwọn bẹ́ẹ̀ ni sà kí ló tún kù. kábàáwò sà. Grassroots ní iléeṣẹ́ Owutu FM yẹn ṣàlẹ́ o máa gbọ́ máyì kúrò níbẹ̀ o ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́ ètò tó fa kọyọ nílé iṣẹ́ Owutu FM láti máa gbọ́ nílé iṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots yẹ ṣàlì lórí bẹ́ẹ̀ nílé iṣẹ́ Owutu FM má yí kúrò níbẹ̀ má gbọ́ yẹ ṣàlì náà ni. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.